mo kí yín ìròyìn Yorùbá látẹnu Ìbàfólú Èjìrẹ́. ó ń bọ̀ àwọn mọ̀láńdẹ́ẹ̀dẹ́ VeryDarkMan ẹni tí a mọ̀ sí aṣáájú àti ààrẹ Radical Movement ní orílẹ̀-èdè Nàìjíríà ti sọ pé òun àti Iyabo Ojo yóò jọ gbé pẹrẹgì ìjà kaná láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ tó kan obìnrin ìyẹn opó Mohbad ẹni tó pàdánù ẹ̀mí rẹ̀ ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 gẹ́gẹ́ bí VeryDarkMan ṣe sọ. Iyabo Ojo ti ṣàlàyé pé àwọn ọ̀rọ̀ tí ó sọ nínú fídíò kan èyí tí ó tẹ̀ jáde. VeryDarkMan ó sọ̀rọ̀ bí òwe tí à ń lu ìlù àgídìgbò èyí tí ó jẹ́ kí Iyabo Ojo náà tẹ àtẹ̀jáde kan síta lórí fídíò VeryDarkMan èyí tí ó ṣe jáde. èyí ló wá mú kí VeryDarkMan náà fèsì padà pé bẹ́ẹ̀ ni Iyabo Ojo ó ti mọ̀ pé òwe kò ní jọ òwe ẹni kéèyàn má mọ̀ ìwọ gan-an ni mò ń bá wí Iyabo Ojo. Na so Iyabo, you know wetin dey come. You know exactly what's coming, yeah? You thought I left the case. I never left the case. And I don't leave cases. I follow it. Lórí ikú tí ó pa Mohbad, èmi ò tí ì jáwọ́ lórí rẹ̀ o. Kódà mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni nítorí pé àgbò tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wá. ẹ̀mí gbàgbé nígbà tí olórin gbajúgbajà tàkasúfèé Tupac tí ó kú ní 1996 ǹjẹ́ mọ̀ pé lẹ́yìn 30 ọdún òun ni wọ́n tó mọ ẹni tí ó ṣiṣẹ́ láabi náà. Yes, na recently they catch who kill Tupac. Kifidi. Na recently, how many years? Tupac died when? 1996. 94, 96, yeah? Yes, 96. And now they arrest the person after how many years? Almost 30 years. I mean 30 years now. Now they just arrest the person. Bro, this kind of cases, they take time. But we'll be bringing the facts until we know where we are. Ó ní ẹ farabalẹ̀ ẹ̀yin olólùfẹ́ ti VeryDarkMan VDM. Ó sọ bẹ́ẹ̀ ó ní ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ kò gbákùngbé ẹ̀yin ẹ ti ké síbẹ̀. Ike òun ni kí ẹ fi sí abala àríwísí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sunkún sínú ike. Ó ní Iyabo Ojo náà bá tún gbé ike tó náà gbé síta. VeryDarkMan náà tún wá sọ wípé a ṣẹ̀ṣẹ̀ mẹ́ẹ̀ bọ̀ lápò ni o. Ìwọ sáà máa fi AI máa fi gbé oríṣiríṣi fọ́nrán máa fi gbé síta. Ní báyìí ọ̀rọ̀ náà ti ń jà rìnrìn. Ẹ̀gbọ́n náà kí ni èrò tiẹ̀ ní orí ọ̀rọ̀ yìí? Ṣé kìí ṣe wípé wọ́n kàn fi ń ṣe erémọdé content lórí ẹ̀rọ ayélujára àbí ọ̀rọ̀ náà ó ju bí a ti lérò náà? Ibo ló fẹ́ já sí? Níbo ni ó lọ? Kò sẹ́ni tí ó mọ̀ wípé VeryDarkMan kìí ṣe kékeré bẹ́ẹ̀ ni Iyabo Ojo náà kéré. Ǹjẹ́ àgbò méjì kò fẹ́ mú mi ní koto báyìí? Kí ni èrò rẹ lórí ọ̀rọ̀ yìí? Ǹjẹ́ ṣé kò ní ju bá a ti lérò lọ? Ẹ fi sí abala àríwísí. Ìbàfólú Èjìrẹ́ ló kọ mi. Ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá nìran mi. Ẹ bá ń pè káàkiri o.